Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi. Tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Ẹ jẹ́ á wo fọ́nrán yìí. Bọ̀tí mo lọ hu jáde ní library wa torí wọ́n ti pa gbogbo àwọn ìwé tó bá jẹ́ ìwé ìtàn wọ́n ti pa á mọ́lẹ̀ tí ò jẹ́ pé àwọn èèyàn fi mà sí rí. Yoruba people was the leading force that agitate for independence. Those who agitate for independence, that we want to have our independence, 75% of them, even 80% of them, they are Yorubas. Àwọn ògbóni mẹ́fà tó mọ̀nà tí wọ́n sin ọmọ Oòduà wọ́n kẹ́rù wọ́n tẹ̀lé àwọn ògbóni mẹ́fẹ̀ẹ̀fà àwọn náà ló dìgbò náà lé. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Ṣé rí àwọn fọ́nrán yẹn jẹ́ fọ́nrán kan tó jẹ́ wípé ó bá ìgbà mu ó dẹ̀ jẹ́ ohun tó ṣe pàtàkì pẹ̀lú bí nǹkan ṣe dé dúró lásìkò yìí nílẹ̀ Yorùbá. Kí ló dé tí àwọn èèyàn kan ṣe gbìyànjú láti sọ di mímọ̀ wípé ìtàn kò gbọdọ̀ exist, history kò gbọdọ̀ fi ojú rí ìta. Mo fẹ́ kẹ́ mọ̀ nǹkan kan dájú nípa history wípé Yorùbá sọ nǹkan kan wọ́n ní tọmọdé ò bá bàtàn á bá àrọ́bá dẹ̀rẹ̀ bàbá ìtàn ni. Mo fẹ́ fi eléyìí sí wọn nígbẹ́rẹ́ ìpàkọ́ láti lè mọ̀ dájúdájú how important ni history ìtàn jẹ́ fún àwọn nǹkan kan nílẹ̀ Yorùbá. History jẹ́ ohun tí a need láti mú lókùnkúndùn lásìkò yìí. Ìtàn ó ṣe pàtàkì fún ìlọsíwájú ilẹ̀ Kóòtù Òjìrè ká lè mọ bí tá a ti ń bọ̀, ká lè mọ bí tá a dé dúró, ká lè mọ bí tí à ń lọ gan. Nítorí pé lọ́pọ̀ ìgbà àwọn kankan wà tí ó jẹ́ wípé ó jẹ́ ìmọ́lẹ̀ tó wà nínú wípé ká sọ ìtàn, ká mọ ìtàn yìí, ká mọ̀ yékéyéké. Kì í ṣe pé ká kọ mú lórèfé, kì í ṣe wípé ká kọ gbọ́ láti ẹnu èèyàn kan tí ó ṣe àgbélẹ̀rọ rẹ̀. Ibẹ̀ gangan ni ìṣòro tún máa ń wà ní ìgbà mìíràn wípé ẹni tí ò mọ ìtàn tó wá bẹ̀rẹ̀ sí ní sọ láti ṣì àwọn ènìyàn lọ́nà. Ẹ má gbàgbé àwọn kankan tó jẹ́ wípé ó ń fa ìjà gbọ́nmi sí omi òtó èmi jù ọ lọ ìwọ ò jù mí lọ. Òun náà ó pé ìtàn tí àwọn èèyàn kò mọ̀, ìtàn tí àwọn èèyàn ń sọ lọ́nà àìtọ́ òun ni ó fà á. And then mo fẹ́ jẹ́ ká mọ̀ dájúdájú wípé àwọn ọmọ Kóòtù Òjìrè a ní iṣẹ́ láti ṣe lórí ọ̀rọ̀ ìtàn àti history. A ò gbọ́dọ̀ fi ọwọ́ yẹpẹrẹ mú nǹkan wọ̀nyí. Nígbà kan ni wọ́n sọ pé wọ́n fẹ́ yọ ọ́ kúrò nínú curriculum àwọn akẹ́kọ̀ọ́ ti education. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀ awuyewuye wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n dá padà. I stand to be corrected. Tó bá dẹ̀ fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Professor Banji Akintoye wọ́n jẹ́ ẹni tó mọ ìtàn. Ọ̀pọ̀ ìgbà tí bàbá yìí bá ń sọ àwọn history wọ̀nyí a máa bu omi tútù sí mi lọ́kàn wípé wow, the way tí wọ́n fi ń sọ ó wà enjoyable. Ẹ̀yin náà máa fẹ́ láǹfààní láti gbọ́ délẹ̀. Ṣùgbọ́n láyé òde òní kò sẹ́ni tó fẹ́ gbọ́ ìtàn yẹn mọ́. Bẹ́ẹ̀ àwọn èèyàn kan dẹ̀ ń wà eager láti mọ ìtàn. Àwọn historian wọ́n sì wà lókè erùpẹ̀. Àwa ló wá kù sí lọ́wọ́ láti súnmọ́ wọn láti mọ kúlẹ̀kúlẹ̀ àwọn ìtàn wọ̀nyí. Dé bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ọ̀pọ̀ àwọn èèyàn ò tí mọ àwọn ìtàn tó yẹ kó mọ̀ ní ilẹ̀ Kóòtù Àjírẹ́ bí. Nílẹ̀ Yorùbá there are some things tó wà very very crucial tó yẹ ká mọ̀. Lára rẹ̀ òun ni ìtàn history. A gbọ́dọ̀ mọ̀ ká má jẹ́ kí àwọn èèyàn kó ṣì wá lọ́nà. Àwọn èèyàn tó ń pa ìtànkítàn ẹni tí ò bá ti gbọ́ tẹ́lẹ̀ láti máa gba irúfẹ́ àwọn ẹni wọ̀nyí láti máa gbà wọ́n gbọ́. It is very very important fún wa láti mọ̀ ìtàn. Ẹ gbọ́ nínú fọ́nrán tí mo fi wọlé yẹn ẹ sì máa gbọ́ délẹ̀ dáadáa. Bàbá yẹn sọ wípé níbi tí wọ́n lọ tọ́jú ẹ̀ sí tí wọn ò fẹ́ jẹ́ kó fi ojú rí ìta ni òun ti lọ wú síta why. Ẹ wá wo àwọn àṣírí tí ó ti inú ìwé ìtàn yẹn jáde. Ẹ wá wo àwọn àṣírí tó yẹ ká mọ̀ nípa ìtàn ní ilẹ̀ Yorùbá. Èmi ò sọ other tribe but èyí tó kàn mí gbọ̀ngbọ̀ngbọ̀n òun ni tiwa nílẹ̀ Kóòtù Òjìrè. Nítorí àwọn kọ́kọ́ wà tó jẹ́ pé ó wà very very important. Ẹ gbọ́ ohun tí Gani Adams náà sọ
àwọn náà mọ ìtàn, wọ́n mọ àwọn àṣírí kan àfi tí wọ́n bá fẹ́ sọ débẹ̀ ni ẹ dẹ̀ rí bí wọ́n ṣe máa jẹ́ kẹ́ gbọ́ délẹ̀ dáadáa mo kàn wá fi eléyìí sí wọn nígbẹ́rẹ́ ìpàkọ́ ni láti jẹ́ ká mọ the importance of history. Ìtàn ó ṣe pàtàkì tá a bá dẹ̀ ṣọ́ra tí a bá sọ wípé a fẹ́ máa ignore ìtàn a fẹ́ máa gbójú kò sí ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ wọ́n ní ọmọ tó sọ ilé nù ó sọ àpòyàkọ́ fún gbogbo ẹ̀yin tẹ́ wà ní òkè òkun ẹ má jẹ́ ká gbàgbé orísun wa ẹ jẹ́ kí àwọn ọmọ wa mọ ìtàn yìí because tí a bá mọ̀ àwọn ará àta tá a bá sọ fúnra wa àwọn ará àta a máa bá wa sọ ó ṣeé ṣe kí wọ́n má wàá sọ gẹ́gẹ́ bí a ṣe fẹ́ sí. We need to tell our story. We need to tell people our story so that they will not tell us our story. Eléyìí ni mo tún wá ní kí n fi pè yín sí àkíyèsí. Ọba Olúgbọ́n lára àwọn bàbá olóyè Sunday Igboho náà ni. Níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú bàbá Kọ́lá Olóòtú wọ́n yànnàná àwọn nǹkan kan tí mo dẹ̀ fẹ́ jẹ́ kẹ́ gbọ́ ẹ̀yin kan lè ti rí but àwọn aspect kan wà tó gba attention àwọn ọ̀rọ̀ kan wà tí bàbá yìí sọ tó yẹ ká fi àkíyèsí sí láti jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé lótìtọ́ àti lódodo ó ní ibi tí Yorùbá ti ṣẹ̀ wá ó dẹ̀ ní àwọn nǹkan tó yẹ ká mọ̀ nípa ìtàn history. Ìbà Gani Adams náà sọ tiwọn wọ́n yànnàná àwọn nǹkan tó nígbà tí mo gbọ́ mo rí pé yes Yorùbá akún nípa ti àwọn nǹkan kan ẹ gbọ́ bí ẹni yẹn náà ṣe sọ pé àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ èyí tí wọ́n ti pàtì fún ọjọ́ pípẹ́ àwọn ọmọ Yorùbá àsìkò ti tó láti dìde láti mọ ọ̀tún yàtọ̀ sósì nípa ṣíṣe àwárí àwọn nǹkan bíi ìtàn àti history. A ò gbọ́dọ̀ lajúlẹ̀ kí a máa sọ wípé kò sí nǹkan kan bẹ́ẹ̀ kò sí nǹkan kan nínú history kódà lára àwọn nǹkan tó ń bá wa fínra lásìkò yìí torí àmọ́ ìtàn ni tá a bá mọ̀ tán à ń mọ ibi tá a ti ṣe kíni à ń mọ ibi tá a ti mú ọ̀rọ̀ wa lóní pẹrẹwu. Kí n tó máa lọ mo wá fẹ́ rọ àwọn ènìyàn kan tí wọ́n mọ ìtàn tó jẹ́ wípé agbó yìí sọ yìí ni wọ́n fi ń ṣe nílẹ̀ Yorùbá mo bẹ̀ yín má ṣì àwọn ènìyàn lọ́nà ohun tá a bá ṣe lónìí ọ̀rọ̀ ìtàn òun ni bó dọ̀la ẹ má jẹ́ ká ṣì àwọn èèyàn lọ́nà nípa àwọn ìtàn tí a mọ̀ wípé kò dá wa lójú a dẹ̀ ń bẹ̀rẹ̀ sí ní sọ ẹ mọ adúrú àwọn èèyàn tá a máa ṣì lọ́nà ẹ jẹ́ ká filẹ̀ fún àwọn èèyàn tó mọ̀ nípa ìtàn dáadáa àwọn historian kan ṣì wà lókè ìrùpẹ̀ tó jẹ́ pé wọ́n mọ̀ ó yé wọn yékéyéké wọ́n á sọ wọ́n á tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ fún yín ẹ̀yin náà á understand ẹ̀ so please stay out of it if you don't know anything about history most especially ní ilẹ̀ Yorùbá mo ń bẹ̀ yín ni nítorí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ tá a lè fi ọwọ́ yẹpẹrẹ mú it is very very important pé history ó jẹ́ ẹ gbọ́ àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn tá a bá wò ó ẹ rí pé ó wọnú ara wọn ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ó ti gba ká mójútó ká mọ ìtàn yẹn dáadáa dójú àmì ká lè mọ ibi tá a fẹ́ fèsì àwọn àgbààgbà kan sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí mò ń sọ yìí náà ni Ìbà Gani Adams sọ̀rọ̀ dé ọ̀dọ̀ àwọn ti ìpínlẹ̀ Kwara àti àwọn ìtàn kan tó ní ṣe pẹ̀lú ti ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tí mo dẹ̀ fẹ́ jẹ́ kẹ́ gbọ́ dáadáa ẹ farabalẹ̀ bá mi gbọ́ ohun tí ẹ bá rí sí ẹ fi ránṣẹ́ sábẹ́ comment section mo ti sọ di mímọ̀ pé ìkànnì tèmi yìí mo máa fi máa inform yín mo máa fi máa educate mo dẹ̀ máa fi máa entertain yín ni so èyíkéyìí tẹ bá lè bá mi dìmú bẹ́ẹ̀ bá mi dìmú ìtàn ni mo tún gbé wá lónìí o tó yẹ kó fi tí mo fẹ́ fi sí wa nígbẹ́rẹ́ ìpàkọ́ Ìbà Gani Adams ń sọ nǹkan kan bàbá wa kábíyèsí ọba Olúgbọ́n àwọn náà sọ àwọn kankan tí àbáyín náà máa mú wá sí ti ìbọn yín ó fẹ́ jẹ́ kẹ́ gbọ́ torí mẹ́tẹ̀ẹ̀ta ó jọra wọn púpọ̀ mo dẹ̀ ní ìfọkànbalẹ̀ wípé ẹ ó rí nǹkan tàbí ìkejì dìmú nínú gbogbo ọ̀rọ̀ tó wọ́n sọ yìí tiwa ni wípé ká wá farabalẹ̀ ká gbọ́ dáadáa tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody ẹ jẹ́ ká bá wọn débẹ̀. mo sọ kìnìkan fún yín mo ní ìlú Ìlọrin ẹ rí i pé wọ́n ní the secret of the Ìlọrin àṣírí tó wà ní Ìlọrin gẹ́gẹ́ rí àṣírí Ìlọrin rèé o the secret of the Ìlọrin àṣírí Ìlọrin rèé o ẹ dákun mo kọ́ mẹ́ta pé èmi kí mo ṣèwé yìí o but mo lọ hu jáde ní library wa torí wọ́n ti pa gbogbo àwọn ìwé tó bá jẹ́ ìwé ìtàn wọ́n ti pa á mọ́lẹ̀ tí ò jẹ́ pé gbogbo àwọn yóò fi mà sí rí wọ́n wá ní ìlú yìí o wọ́n ṣe kọ́ wọ́n ní ó ní òkè méje èmi kí mo kọ́ òun náà rèé o tòun túmọ̀ sí pé òkè tó wà ní Ìlọrin òkè méje bí a ṣe ní òkè tó wà ní Ìbàdàn
adókè ní Ògùn state adókè lẹ́kìtì òkè tó wá wà nílọrin jẹ́ òkè àlùkò òkè àkọ́kọ́ nù òkè ìmọ̀lé òkè agodi òkè kéré òkè lélè òkè súná òkè ìta òkè méje tó wà nílọrin nù wọ́n tó wá ní odò méje gbogbo òlú ni máa ń ní odò nínú ìlú Ìlọrin là ń sọ wọn. bẹ́ẹ̀ ni àgbọ̀yé bàbá mi. àwọn tá a sọ pé Ìlọrin kì í ṣe ilẹ̀ Yorùbá so èdè tá ti pé òkè yìí èdè wọn fi pé èdè Yorùbá wọ́n tó wá ní odò méje ẹ bá wọ olùkọ̀ kan wọ́n fẹ́ kí ló kó odò yìí wọ́n ní odò kẹta pé ní odò òkun odò àlùkò odò amúlé odò ọyún odò àṣà odò ọ̀tà odò àṣàbí odò méje tí wọ́n wà nílùú Ìlọrin nu so wọ́n tó wá ní ọjà méje nínú ìlú ẹ tó bá jọmọ lọrin yọmọ gbọ́ báyìí ọjà méje ló wà nílùú Ìlọrin tá à ń ná bọ̀tẹ́ bá dé ilẹ̀ Yíbò ó kọ èdè wọn náà fi pe ọjà wọn tẹ́ bá dé ilẹ̀ Haúsá ẹ̀ẹ́dẹ̀ orúkọ èdè wọn náà fi pe ọjà wọn ọjà méjèèjì tó wà nílọrin òun rèé o ọjà ìyá ọjà tuntun ọjà àgọ́ ọjà àgbọ́rọ̀ ọjà ọba ọjà àgágà ọjà kàǹkàtù so ọjà méjèèjì yìí òun ni wọ́n fi pe ìlú Ìlọrin ọwọ́ àpọ̀ bẹ́ẹ̀ náà o tó bá ṣe nílẹ̀ méje gbogbo kan tó wà nílùú kọ̀ọ̀kan ọjà méje nítorí pé ìlú Ìlọrin o ilẹ̀ Yorùbá ni o. It will be possible if Nigeria is being restructured because the colonial master caused that havoc against Yoruba people. You know that Yoruba people was a leading force that agitate for independence. Those who agitate for independence that we want to have our independence, 75% of them, even 80% of them, they are Yorubas. So the British was not convenient. They were not happy with the Yoruba people for chasing them away, even though they gave us that independence peacefully without too much of crisis. But they were not happy with Yoruba. They thought they have the mindset that Yoruba is too subjugated for them. So they always key to the interests of the Fulani people. And to reduce the influence of the Yoruba people, they have to cut part of the Yoruba people to Kwara and Kogi. There was a different commissions was established, and Yoruba people agitated that they want to go back to their brother and sister. But the colonial master did not agree with them. The 80% to 85% of Kwara state people were Yorubas. It's very clear. Our boundary stopped at Jeba. The boundary of Yoruba stopped at Jeba. So about 80 to 90% or 92% of the people of Kwara state, they are Yoruba people. In Kogi, we can say 30%, which are the Okun people. From boundary of Ekiti and boundary of Ajowa to Ilokoja. Ilokoja is a community of Yoruba. It's not a community of Igala people. The name of Ilokoja is Ilukojo, the community that the fishermen come and fish in the River Benue. When they fish in the River Benue, they will not stay to sell their fish in that place. People now come from different communities to buy fish in that place. So different communities to buy fish in that place. When they buy the fish, they now realize that we can still sell that fish around this place. So they started settling there. And majority of them that settling there, they are Oworo people. Oworo people own the land of Ilukoja. So the original name of Ilukoja is Ilukojo. The colonial master turned it with their pronunciation. Ilukoja was translated Lokoja with their tongue. They started calling it Ilokoja. Ilukojo, that's the original name of Ilukoja, created by Oworo people. Oworo people are Yorubas. When you get to Ilukoja, the hill of Ilukoja, Oworo people are living there. They are still Oba Yorubas in that place. Unfortunately, our leader was less scared. The Gala people have moved to get a court judgment against our people that they own that land. And our governor kept quiet. When you have your brother and sisters and forgot them where they are, definitely you are not a good leader. And what is happening to our Obas in Kwara? When you see the salary some of Yoruba Obas is getting in Kwara State, you'll be crying for them. When an Oba in Kwara State, Yorubas are collecting 25,000 or 30,000, an Oba. So when I saw that situation, I always feel bad. The Jeba Oba, they have stopped the salary of Jeba Oba, the Oba of Jeba, for the past 15 years. They couldn't give that Oba salary because the Oba claimed that this land is Yoruba land, it's not Fulani land. And the Emir of the land, Lord, inflamed the state governor that they should stop the salary. They are taking into court to change that to the Fulani to, but the Oba was saying, all the case they are taking the court, they always won. And the government of Kwara State refused to pay the salary of that Oba. I think we have the president as a Yoruba person now. He should prevail on the governor of Kwara State. And the way Fulani are planning, they want to turn that state to complete state of the Fulani. Even I heard, maybe it's rumor or not, unconfirmed, that the governor has changed his government house to Ahmadu Bello government house. So what is Ahmadu Bello doing from Sokoto to Ilorin? Ilorin was created by Yoruba people. Laderin founded Ilorin. Laderin gave birth to Pasi. Pasi gave birth to Alagbe. Alagbe gave birth to Afonja. That was the history. Laderin was an hunter. And he gave birth to his son, the prominent son, called Pasi. Pasi gave birth to Alagbe. Alagbe gave birth to Afonja. Afonja was the Ariel Kakako that came from Ilorin. He was a king of that community. So when Afonja was killed, it took Fulani almost 120 years before they now appoint. Firstly, they appointed Seriki Fulani. From Seriki Fulani, they realized Yoruba did not rehearse. Seriki Fulani
they realized Yoruba did not they turned it to stylishly, and in 1960 they turned it to Oba of Yoruba in Ilorin. When they realized Yoruba did not react again, they now turned it to Emir of Ilorin. It's not Emir of Ilorin from the Abinisho. It's a Seriki Fulani. From Seriki Fulani, after 40-something years, they turned it to Oba of Yoruba in Ilorin. After another 30 years, not even up to 30 years, they now turned it to Emir of Ilorin. And go to Lokoja now. They have installed Emir of Ilorin, Emir of Lokoja in that place for a long time. And the Kogi state governor played down the Yoruba speaking area of Lokoja. Even the Oba was maybe for class grade. They did not encourage it. And our governor is dying and whining with this governor. They should talk to them. Use political influence. If anything touch the Igbos in Yoruba land, in Lagos, you will see the Southeast governor, like 5 or 3 of them, to prevail on Sanwo-Olu that leave our people alone. The Lagos state government have tried to move Igbo from the Ladipo market to another location. But the governors of the Southeast always come to prevail on our governors. Even Udokalu, who is not in power again, they will move and talk to our governor that please don't do this to our people. But our people will not replicate that to our people living outside the Southwest. So it's leadership problem. A leadership problem. When you go to Benin Republic too, you will see our Obas, Yoruba Obas, certain area, they are suffering. They are suffering. Our governor have to put this in their plan and their budget, at least to cushion the effect of your people living outside Southwest. If the colonial massacre done the damage, if the African partition, Berlin partition 1885 have not the damage to our people in Benin Republic, but at the same time, you have to correct the damage gradually so that we can bring our people together, our population can expand. We should be preparing for future. We don't know what will happen in future. Olúbọ̀sẹ̀ wa ló tún fẹ́. o tún fẹ́. Bẹ́ẹ̀ni. Ìfẹ́ ọ̀dáyé àbí ìfẹ́ òye. Ìfẹ́ òye. Ìfẹ́ ojúmọ́ ti mọ́ wáyé nù. Bẹ́ẹ̀ni, ìfẹ́ mẹ́ta ló wà. Bẹ́ẹ̀ni. Ìfẹ́ òdáyé. Òun ni creation of the world. Nígbà tó lọ́kọ̀ dalẹ̀ ayé. Ìfẹ́ òye lẹ́yìn ìkún omi fún wa àwọn tó jẹ́. Ìlà ń pè nífẹ̀ẹ́ òye. Bẹ́ẹ̀ni ìfẹ́ Oòduà. Ilẹ̀lẹ́kẹta tí kábíyèsí ọ̀ ní ìsáwà. Kábíyèsí o. So Olúgbọ́n ó tẹ́kọ̀ Olúgbọ́n ní about 176 years láti dé ibi òtúrúpọ̀n ló dùn fá tó da ilé mọ́dọ̀. Òtúrúpọ̀n. Bẹ́ẹ̀ni. Kábíyèsí fa o. Bẹ́ẹ̀ni òtúrúpọ̀n so ló tẹ̀yẹ ilé mọ́dọ̀. Ilé gbọ́tẹ̀dẹ̀ ń wò yìí kò sí nǹkan tó jẹ́ Ògbómọ̀ṣọ́. Nígbà náà. Odò Làkà òun ló pàlà nígbà ìgbọ́n àkọ́kọ́ tá a rí yìí Olúgbọ́n ẹsẹ̀ ní ẹgbẹ́gbọ́ kẹta kó tó débi. Ògbómọ̀ṣọ́ tàkàkà tó dọ́dọ̀ yín. Kò sí nǹkan tó jẹ́ Ògbómọ̀ṣọ́ ìgbà tá à ń sọ yìí à ń sọ̀rọ̀ ìgbà ìwáṣẹ̀ ni. Tí yunifásitì wà tí gbogbo nǹkan wà. Kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Ògbómọ̀ṣọ́ tẹ̀ rí yìí creation of Ògbómọ̀ṣọ́ gbogbo ojú between 17th to 18th century. Ìgbà tá à ń sọ̀rọ̀ Olúgbọ́n Àrẹ̀sà òun kò yí à ń sọ̀rọ̀ between 09 10. Kábíyèsí Ọlọ́run. Àwọn ọba díẹ̀ tó rẹ̀ ní orò tí Olúgbọ́n ṣe 21 days wọ́n fi ń ṣòro ẹ lọ wádìí ó wà nínú Archives wa nìbàdàn. Ó sọ bẹ́ẹ̀. 21 days Olúgbọ́n sọ̀rọ̀ òkìjẹ. Àrẹ̀sà sọ̀rọ̀ òkìjẹ. Ẹ wá wo irú àwọn ọ̀tàn yìí àtàwọn oríkì yìí lẹ́yìn Olúgbọ́n Àrẹ̀sà Oníkòyí by extension Ògbéjú Òde. Ẹ wá wo ọba wọlé lè gbọ́ ìtàn ẹ̀ nílẹ̀ Yorùbá. Bàbá mi nu ibi tá a ti sẹ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Olóòjé ọmọ wọn. Bẹ́ẹ̀ni. Méjì. Bẹ́ẹ̀ni. So apájá fúnra wọ. Bẹ́ẹ̀ni. So ẹ bá wo ó ti pẹ́ tí ilé ìgbọ́n ti wà kò sí nǹkan tó jẹ́ lọ nígbà tá a sọ yìí o. Ọ̀rọ̀ Ògúnwùlá òun ni olórí àwọn Ìgbónà. Bẹ́ẹ̀ni. Láti gbogbo ibi tí wọ́n wà ìlà títí dé ibi tẹ́ ń pè ní Ọ̀fà garage. Bí ọba yé yín o. Nílọrin. Níjọ́ tí ọmọ ọba Oòduà tí wọ́n fẹ́ lọ tulẹ̀ fún wọn ni wọ́n máa ń ògbóni mẹ́fà tó mọ̀nà àwọn ògbóni mẹ́fà tó mọ̀nà tí wọ́n sin ọmọ Oòduà wọ́n kẹ́rù wọ́n tẹ̀lé àwọn ògbóni mẹ́fẹ̀ẹ̀fà àwọn náà ló dìgbò náà léni kábíyèsí ẹ máa bọ̀. Bẹ́ẹ̀ni Ìgbónà àwọn ògbóǹtarìgì Yorùbá ìjìnlẹ̀ Yorùbá ni. Bẹ́ẹ̀ni. Àkọ́kọ́ nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ náà ni Ọ̀pàlà Ìgbónà pàlà pẹ̀lú Olúgbọ́n àti Ìrẹsà. Ní agbọ́n kejì òun kò yí pàlà pẹ̀lú Aláàfin. Gbogbo ìtẹ́rí nílọrin yẹn ibẹ̀ ni Olúgbọ́n wà gbogbo ẹ̀ ní Asàdámù tó wà nílọrin ààlà Ìrẹsà tó Olúgbọ́n ni. Ní Ògbómọ̀ṣọ́ tẹ́wọ́ yìí ibi tẹ́ ń pè ní odò Làkà tí wọ́n pè lódò Làkà lẹ́ni ibẹ̀ ni báńdì Olúgbọ́n àti Olúòjé tí ń jẹ́ Òǹpẹ̀tù. Nínú Ògbómọ̀ṣọ́ lẹ̀ mọ̀ ń tọ́ka sí. Bẹ́ẹ̀ni gbogbo bẹ̀yẹn ilé Olúgbọ́n ni o apẹni. Ilẹ̀ yín ni. Bẹ́ẹ̀ni ibi tí ọba wọn wà sọ̀hún ibẹ̀ ilẹ̀ Olúgbọ́n ni orílẹ̀ Olúgbọ́n ni ṣùgbọ́n àìfàgbàfàgbà ni ò jẹ́ káyé gún. Ìrẹsà ni ló pààlà pẹ̀lú Olúgbọ́n ní apá kan. Ó sì wá dà bẹ́ẹ̀ agbára Ògbómọ̀ṣọ́ mọ̀ pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ ó fi jẹ́ pé wọn ò ṣe fìdá wọn ò ṣe ìdá wọn ò ṣe fọ́ pa lójú. Lóòótọ́ ẹ lè sọ pé Ògbómọ̀ṣọ́ ò ṣe wọ́n lè fi Olúgbọ́n náà Ìgbọ́n ló produce Ògbómọ̀ṣọ́. Àwọn ọmọ wa ni SLA Akíntọ́lá ibà Àjàlá Àgbẹ̀ ni wọ́n kì í bẹ́ẹ̀ni ọmọ Olúgbọ́n ni
bẹ́ẹ̀ni Akíntọ́lá bẹ́ẹ̀ni Àjàlá Àgbé bẹ́ẹ̀ ni ọmọ ọkọ olùgbọ́n máa yẹ. èmi ní àkọ́kọ́ nídìílé Akínbọ́lá nílé Akíntọ́lá ìdílé àwọn Akíntọ́lá tó máa jolúgbọ́n. kábíyèsí orírun Akíntọ́lá SLA òní ìgbọ́n yìí ni. So ilé ìgbọ́n ló ti wá. bẹ́ẹ̀ni so tẹ bá ń sọ pé ọmọ Ògbómọ̀ṣọ́ àwa yìí náà ni o àwọn ọmọ wa ni wọ́n. àwọn àgbà bẹ́ẹ̀. ntẹ́ ìwé ni wípé Ògbómọ̀ṣọ́ ti papọ̀ mọ́ gbọ́n ìgbọ́n ti gbogbo ẹ̀ ti wọnú ara wọn. bẹ́ẹ̀ni àwa sọ nǹkan tíjọba ń sọ ni pé Ògbómọ̀ṣọ́ zone nínú Ògbómọ̀ṣọ́ zone wọ́n wá pín local government oníkálukú fún la fi ní local government 5 nílé ìgbọ́n yìí. ní gbogbo Ògbómọ̀ṣọ́ zone ní Ògbómọ̀ṣọ́ zone ibẹ̀ ní Sùúrùlérè local government ilé ìgbọ́n àti Ìrẹsà àwọn níbo tó ń gbé àwọn ló ní Sùúrùlérè local government Òǹkòyí òun ló ní Oríire local government Ògbómọ̀ṣọ́ north ibẹ̀ la fi sọ̀hún sí Ògbómọ̀ṣọ́ north tẹ́ ẹ̀ rí yìí ó dẹ̀ kéré jọjọ. ó kéré kò fagbó tí ì tó agbede kataba pín igbọ́n sí abá fi pín orílẹ̀ igbọ́n sọ́nà 10 ọ̀dọ́ 15 bóyá ìdá kan ní Ògbómọ̀ṣọ́ north. nínú ẹ̀. bẹ́ẹ̀ni ibi tí a rí l'Ògbómọ̀ṣọ́ gbogbo Ògbómọ̀ṣọ́ yẹn tó jẹ́ àárín ìlú yẹn láti bí sẹ̀mínárì lọ sí odò ọba Òǹpẹ̀tù Olúòjé ló ní gbogbo ilé akálà yẹn Òǹpẹ̀tù Olúòjé ni. mo ń sọ. kábíyèsí gbangba wálíà lórí ìtàkùn àgbáyé la mọ̀ wáyé. bẹ́ẹ̀ mo ń sọ mi ò ń jọ sọ àgbàlagbà ni wá a gbọ́dọ̀ sọ òótọ́ ṣùgbọ́n gbogbo wa ti di ọ̀kan náà. a ti dọ̀kan náà o kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ ìtàn Ògbómọ̀ṣọ́ láì bá sọ̀tàn Olúgbọ́n kò sí bí àwọn Ògbómọ̀ṣọ́ ṣe fẹ́ sọ̀tàn ara wọn tí wọ́n ṣe ní sọ̀tàn Olúgbọ́n nítorí ọmọ wa ni wọ́n. kábíyèsí. ohun tí mò ń sọ fún yín ni pé Ògbómọ̀ṣọ́ ọmọ wa ni. ẹ jẹ́ kí n ṣàpèjúwe kan fún yín ayé àtijọ́ old British Empire ìlọ́ka encyclopedia wọ́n rúlu gbogbo àgbáyé for 100 years. bẹ́ẹ̀ni. àwọn náà ló colonize America. ibà. Canada tẹ bá dé Canada lénìí lórí logo wọn wọ́n máa praise the Queen àbí King of England. bọ̀ lénìí America ti tóbi o. kò sí American president tó bá débẹ̀ lénìí àkọ́kọ́ lọ kí bí kó tó kúrò ńbẹ̀ the greatest achievement ẹ̀ ní pé kò lọ kí King of England or Queen of England. achievement ẹ̀ nìyẹn. ìgbà kan wà tí French Empire tóbi bẹ́ẹ̀ ni ìgbà kan wà bẹ́ẹ̀ lọ tá a bá wá wo Ògbómọ̀ṣọ́ lè ní àwa la bí a bí wọn bá a ṣe bí Ògbómọ̀ṣọ́ kò sí gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ tí òun wá bí mi ò bí ìlọsíwájú ṣe ń wà l'Ógbómọ̀ṣọ́ ìdùnnú wa ni. kábíyèsí. láíláí ìdùnnú wa ni kọ́dùn kó pọ̀ kó pẹ́ yíyẹ ni nítorí pé àwọn ọmọ wọn máa sọ Ògbómọ̀ṣọ́ àtàló bí o báwo ló Ògbómọ̀ṣọ́ ṣe ṣẹ̀ Olúgbọ́n ni o Àrẹ̀sà ni bẹ́ẹ̀ ni kò sí ó dẹ̀ jẹ́ ìdùnnú wa kò sí bọ́n ṣe fẹ́ sọ bí Amẹ́ríkà ṣe ṣẹlẹ̀ ni wọ́n á sọ̀rọ̀ British kò sí bọ́n ṣe fẹ́ sọ pé Canada ṣe ṣẹlẹ̀ ni wọ́n á sọ̀rọ̀ British bí Nàìjíríà ṣe ṣẹ̀ báyìí lé ní British náà ni. ibà. so ṣe àwọn àwa sọ pé British ò mọ̀ sí wọn. so nǹkan kan ti so wá pọ̀ láti bẹ̀rẹ̀. láti ilẹ̀ wá kí Ògbómọ̀ṣọ́ tó wáyé láàrin 200 years or 300 years ìgbọ́n ti wà over 1000 years. bẹ́ẹ̀ ni ìgbọ́n ti wà. lélẹ́gbẹ̀rún ọdún. bẹ́ẹ̀ ni ká tó tu Ògbómọ̀ṣọ́. kí ló ń jó Ògbómọ̀ṣọ́ àwa yìí náà ní la fún l'Ógbómọ̀ṣọ́. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n inú wa ń dùn gbogbo wa ti di kan náà ìjọba wa ní èmu all the 5 local government ní Ògbómọ̀ṣọ́ zone kò sí nǹkan tó ń jẹ́ Ògbómọ̀ṣọ́ land o. kọ́mọ́ bá síjà. bẹ́ẹ̀ ni kó má bá síjà Supreme Court yọ nínú ẹjọ́ wọn nínú case kan ó ní there is nothing like ìgbà yẹn ní Ṣọ̀ún Oyèwùmí tọrọ Olúgbọ́n Àrẹ̀sà Oníkòyí Òǹpẹ̀tù Àgbàjáwà tàjọ lọ kóòtù pẹ̀lú wọn níbẹ̀ ní Supreme Court tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ṣọ̀ún Oyèwùmí máa ń gbé Ògbómọ̀ṣọ́ land sínú plate number ẹ̀ Supreme Court sọ pé kò sí nǹkan tó ń jẹ́ Ògbómọ̀ṣọ́ land because àwọn community tó ju Ògbómọ̀ṣọ́ lọ ó wà wọ́n rí fásitì Olúgbọ́n wọ́n rí fásitì Àrẹ̀sà ó wà nínú ìyẹn wà yìí ṣe clear fact nínú ìdájọ́ oúnjẹ ni wọ́n dẹ̀ ṣe lóde ní Supreme Court yí padà so a bá ń sọ̀rọ̀ àti dìkan náà ìlọsíwájú ìlú ló jọ wá lógún. tá a bá ní ká fojú sunùkùn wò a máa níbi tí okùn ní gùngùngùn gbà tẹ́ ń sọ̀rọ̀ 1000 years kí wọ́n tó dá Ògbómọ̀ṣọ́ lẹ̀ níbo ni Olúgbọ́n ti ṣẹ̀ wá. Olúgbọ́n ṣẹ̀ wá lóòtú Ifẹ̀ mo ti sọ fún yín. lóòtú Ifẹ̀. bẹ́ẹ̀ ni ọmọ ọba ni. ọba ìwú ń bẹ. bẹ́ẹ̀ ni ní ìtàn tí àwa ṣe bá pẹ̀lú archives ní Ìbàdàn ọmọ Oòduà sì l'Olúgbọ́n àtàrẹ̀sà àtòníkòyí. àtúmọ̀ gbọ́ nù tán tí wọ́n pé ọ̀kan bí ọ̀kan. bẹ́ẹ̀ ni Oòduà bímọ kan. Oòduà bímọ kan. èmi àti Ọọ̀ni of Ifẹ̀ tó wà ńbẹ̀ yìí Adéyẹyè Ògúnwùsì àtijọ́ sọ ìgbà yẹn la lọ sí Ghana
èmi Ọọ̀ni Ajérò gbogbo wa lájọ lọ àwọn ọmọ Olúgbọ́n gangan àwọn ọmọ Oòduà gidi nìyí ojúlówó ọmọ Oòduà apá kan àwọn kan sọ pé ìdílé Ògún wọn sọ pé Olúgbọ́n tan mọ́ Ògún Oòduà táwa ni báwo lógún ṣe wá tan mọ́ báwo ni Oòduà ṣe kò síbẹ̀ síbẹ̀ sọ̀rọ̀ Oòduà tẹ̀ ní sọ̀rọ̀ Ògún. kí lẹ lọ sí Ghana. alọ ṣe fọ́nfìà ni àwa lọ sí gbogbo àwọn ọba ńlá nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ tó wà ní Ghana Ashanti. ní Ghana bẹ́ẹ̀ ni. bó ló ń ṣe jẹ́ sí náà yẹn sí. ọmọ Oòduà náà ni Anasi ni ìyá wọn ọmọ Oòduà ni bẹ́ẹ̀ ni sẹ́rí ìtàn tó ọba Ashanti. bẹ́ẹ̀ ni olónígòlù tọ́pọ̀ jù lọ́ba àgbáyé. bẹ́ẹ̀ ni sẹ́rí àìfàgbàfàgbà ni òjì ayógun irọ́ ti pọ̀ jù nínú àwọn òpìtàn. irọ́ ti pọ̀ jù. bẹ́ẹ̀ ni dájú àti ẹ bá fẹ́ mọ òótọ́ àwọn onífá náà irọ́ pọ̀ o. ẹ sáwò. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tẹ bá rí àwọn tó mọ òótọ́ nípa Ifá wọ́n á sọ fún yín àwọn tá à ń sọ yìí gbogbo ẹ̀ lẹ́ máa bá lẹ́sẹ̀ Ifá. Ifá dájú orákù tiwa ni gọ́gù tiwa nìyẹn. nífá. bẹ́ẹ̀ ni. tí èèyàn bá fẹ́ rí tó confirm. bẹ́ẹ̀ ni confirm. yọ lọ bá tàn yẹn nínú Ifá. bẹ́ẹ̀ ẹ máa bá ń bẹ̀ gbogbo àwọn kìíní ní odù ẹsẹẹsẹ tẹ bá dẹ̀ kí àwọn odù yẹn gbogbo ẹ̀ ló máa láyé kí ló máa láyé wa kéré so ó ṣe ní láàánú púpọ̀ bóyá torí pé agbájú sódì òṣèlú àti gbogbo ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn á pàtàkì tán àwọn torí pé wọ́n fẹ́ joyè kóyè gbogbo àwọn ìlú ńláńlá tẹ̀lé bá lónìí tó wà lónìí wọ́n ní odù Ifá tó tẹ̀ wọ́n dó. ó jẹ́ ìlú ìṣẹ̀dálẹ̀. ìlú ìṣẹ̀dálẹ̀ ó ní odù Ifá tó tẹ̀ wọ́n dó Ìjẹ̀bú Òde ló lùlù Ifá. bẹ́ẹ̀ ni. ẹ̀yin náà lódù Ifá. alódù Ifá Òtúrúpọ̀n ló tẹ̀lé gbọ́ndó. Òtúrúpọ̀n. bẹ́ẹ̀ ni ló tẹ̀lé. ìlú kọ̀ọ̀kan ló ní Ifá tiẹ̀. ìlú ńlá kọ̀ọ̀kan Ifẹ̀ ní. Ifá tiẹ̀. bẹ́ẹ̀ ni. Ìbàdàn náà ọ̀sẹ̀ méjì. Ìbàdàn ní ọ̀sẹ̀ méjì ni. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni ó jẹ́rí Ọ̀tà ìlú àwọn ẹlẹ́yẹ ni. Ṣàngó Ọ̀tà ẹ lọ béèrè wò nǹkan táwa ń sọ yìí àgbàlagbọ̀ bá ní wa o. ìlú ìṣẹ̀dálẹ̀ ni. bẹ́ẹ̀ ni ìṣẹ̀rí Ọlọ́fin ìlú ìṣẹ̀dálẹ̀ ni kò sí àwọn ìlú Ifá Òròlú ìlú ìṣẹ̀dálẹ̀ ni o. ajá sí pé ẹ̀yin lọ́ba tẹ́ ìjọba àbílẹ̀ ẹ̀ mọ́ra yín nù. bẹ́ẹ̀ ni àwa tá a jẹ́ ọba ìṣẹ̀ǹbáyé ọba àtijọ́ ọba àwáṣẹ̀ àmọ́ra wa. tẹ́ ẹ bá wo inú ìwé Reverend Johnson lóòótọ́ ó mú àwọn kan mi ó tún mú lóríṣiríṣi ó ní among all the Vasa kings Olúgbọ́n Àrẹ̀sà Oníkòyí are the most ancient. ìgbà yẹn ó ń dárúkọ àwọn Ìbọ̀lọ́ ó dárúkọ Òwu Olówu ó dárúkọ gbogbo wọn ó dárúkọ Ìwó ó dárúkọ káàkiri gbogbo àwọn ọba ńlá tó ti wà ṣùgbọ́n wá sọ pé nínú gbogbo ẹ̀ pátá àwọn mẹ́ta yìí òòṣà kúnlẹ̀ bọni nílẹ̀ káàró òjíire Olúgbọ́n Àrẹ̀sà Oníkòyí àti wà kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tó máa jáde. kábíyèsí ọ̀pọ̀lọpọ̀ ìlú tẹ́ wà yìí àwọn aráàlú fẹ́ràn yín bí mọ́tò yín bọ̀ wọ́n mọ̀ kúnlẹ̀ wọ́n mọ̀ dọ̀bálẹ̀ kábíyèsí o ṣé agbára tòṣèlú tó wá látàbújá lójú tó bẹ́ẹ̀ ni àbíbò ẹgbẹ́ tó ń ṣòṣèlú kábíyèsí. kò ṣàgbára òṣèlú ìgbà tí Elédùà fún mi lórí ọ̀fẹ́ láti wà lórí ìtẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́lọ́run lò mí láti gbéṣe. tẹ́ bá ń bọ̀ bẹ́ẹ̀ ṣe ń bọ̀ láti LAUTECH ní láti wájú láti ẹ̀ máa rí solar street light wọ́n kọ Olúgbọ́n sáré káàkiri over 500 títí dé Ìgbọ́n Gàmbàrí bí. bẹ́ẹ̀ni. Ọlọ́run lò mí láti ṣe. àwọn mọ́tò lọ sí tí tá a fi dé Agility FM ní bísúẹ̀sì a lọ gbogbo bẹ̀ láti lọ bẹ́ẹ̀ni a ní radio station Agility FM. a ti lọ wo gbogbo ẹ̀. tẹ́ bá kọjá lọ kúrò lọ ẹ máa lọ sí Jàbàtà ẹ máa lọ sí Ìwòfin ẹ máa lọ gbogbo ilẹ̀ wọ 200 villages and communities ló wà ní ilé náà. ló wà lọ́ndà yín. bẹ́ẹ̀ni ọba alágbára baálẹ̀ tó wà lọ́ndà mi fẹ́ tó close to 100 ní gbogbo Sùúrùlérè local government àwa la ní baálẹ̀ jù ní gbogbo Ọ̀yọ́ state close to 300 baálẹ̀ ló wà tàdé tí. àwọn ìlú kọ̀ọ̀kan tí wọ́n ń jọ baálẹ̀ tí wọ́n ń ṣe baálẹ̀ lé lórí. bẹ́ẹ̀ni àwọn bòmíì wà Ìlàdó Ìbíkúlé ni wọ́n Ìbíkúlé tó jolúbàdàn. ní Ìbàdàn wa. bẹ́ẹ̀ni Ìlàdó ń bí Ìbàdàn ti kúrò. bẹ́ẹ̀ni lọ́dọ̀ wa ń bí. kábíyèsí olódò. ọ̀pọ̀lọpọ̀ ibi yìí gbogbo bíi lọ ìgbẹ́tì ọmọ Olúgbọ́n ló ń jẹ ìgbẹ́tì dèní. onígbẹ́tì kan náà onígbẹ́tì ọmọ Olúgbọ́n ni. dọ́là. bẹ́ẹ̀ni. kábíyèsí agbára yín rinlẹ̀ l'Àbújá sẹ́yìn ṣòṣèlú ni. kò rí bẹ́ẹ̀ ṣẹ́rí wọ́n ní bí nǹkan bá rújú ẹ béèrè lọ́wọ́ ọgbọ́n. wọ́n ní ọ̀rọ̀ sùnùkùn ojú sùnùkùn la fi wò ìgbà tí gbogbo òṣèlú 2023 máa ṣẹlẹ̀ ó ní gbogbo ibi tá a rìn dé láti lè rí i pé táwa náà ò bá wọn dá sí kinní yìí àwọn ọmọ dìrandìran wọ́n ó jìyà. ìgbà yẹn èmi àti ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí la finúkonú àdẹ̀wò sọ̀tún wò sósì ní máa jáde sọ̀rọ̀ yìí.
ẹ jáde sọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ ni ní ìgbà yìí torí nǹkan táwọn ò ní pé Buhari Fúlàní ni ó máa lọ́dún 8 kó tó ẹni tó tún fẹ́ wá gbà tí wọ́n fẹ́ kó gbà gangan Fúlàní náà ni. àwa wò ó pé yá àjọ̀dún 15 táwọn ọdún 15 kí la fẹ́ sọ fáwọn ọmọdéran wa. gbogbo wa ó ti máa ewu lórí. mo wá wò ó pé eléyìí kò ṣe nǹkan tí ó fi jẹ́ kémi àti wọ́n fi lẹ̀pọ̀ ní àbá bẹ̀rẹ̀ kò sí ìrìn tí mi ò rìn o kò sí ìrìn tí mi ò rìn. gómìnà wa ọlọ́lá jùlọ Ṣèyí Mákindé tó wà bẹ́ẹ̀ yìí ọlọ́àbàmídẹ́mi ẹ̀ sí. àmín. ó wá sọ pé kábíyèsí Olúgbọ́n lórí ọ̀rọ̀ káàró òjìrì lẹ́ ń ṣe ilé ìfún òun fàyè báyìí. ní Ṣèyí Mákindé bẹ́ẹ̀ ni ó fàyè gbà mí lábá bẹ̀rẹ̀ sí máa bẹ̀rẹ̀ ní àjò yìí ṣùgbọ́n ló ń gbà fún wa. kábíyèsí. nǹkan tó fà tí orí ọ̀rọ̀ káàró òjìrì náà ni ló fà tí èmi àti wọn fi lẹ̀ pọ̀. jẹ́rí mi ò sọba Hausa mi ò sọba Ìgbò ọba Yorùbá ni wá interest Yorùbá ni àkọ́kọ́ nínú ọkàn mi. nítorí tó bá yá oúnjẹwájú oúnjẹjọ́ a lè rí ọ̀rọ̀ sọ a lè rí tàn wí. bàbá Sunday Igboho ní kọyìn yín kọ́mọ dèwé bò a ní bàbá mi Olúgbọ́n bàbá mi Olúgbọ́n kékeré àjọṣepọ̀ tó wà láàrin yín sẹ́yìn náà ń ṣe Yorùbá ní sàn ní àbí. ṣe rí ọmọ líle ní. ọmọ líle ní ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Sunday ọ̀rọ̀ ẹ̀ jẹ́ pé a gbọ́dọ̀ nírú ọmọ bẹ́ẹ̀ nulẹ̀. a gbọ́dọ̀ nírú ọmọ bẹ́ẹ̀ nulẹ̀. bẹ́ẹ̀ kí nǹkan bá a lè yé wá sí bí mo ṣe rí sí nìyẹn. ìgbà tí ọ̀rọ̀ ṣe bí nítorí ọ̀rọ̀ káàró òjìrì ni. ló fi dìde ńgbà náà. ló fi dìde kò ṣe bóyá nǹkan kan ó lè má kàwé ṣùgbọ́n nǹkan tó yìnbó máa ń pè ní native intelligence ó ní ó wá wí pé àwọn Fúlàní wọ́n lọ síbi wọ́n pa ilé wọ́n pa tọ̀hún ní ọgbọ́n ọmọdé títí ẹ̀ èmi náà gbìjà àwọn èèyàn mi. pé kí ni ìmọ̀ ń bọ̀ mọ̀ rí. kí ni ìbọ̀ rí o nǹkan tó fà nù mo dẹ̀ wá wí pé ìgbà tó mọ̀ ẹ́ ṣe báyìí àwa àgbààgbà náà gbọ́dọ̀ tì í lẹ́yìn. nǹkan tó fà nìyẹn o nítorí ẹ̀ ni kó bá ti fẹ́ gbé gbèsè kan gbà tí wọ́n dẹ̀ wá tí wọ́n sọ pé wọ́n fẹ́ pa wọ́n fẹ́ ṣe kíní ọwọ́ Ọlọ́run ọlá àwa àgbà la mọ̀ bó ṣe kúrò ní Nàìjíríà nílùú yìí. Ọlọ́run lẹ́yìn àgbà. bẹ́ẹ̀ ni ìgbà tá a dẹ̀ rí pé nǹkan rọ̀ wọ̀ àwa àgbà náà la tún tẹ̀sẹ̀ bọ́ pé kò sí bí ọmọ ẹni ṣe lè rí kéèyàn fi fẹ́kùn pàjẹ́. ọmọ ẹni burú ká lè fẹ́kùn pàjẹ́. làwa fi ẹja rọgbà bò ó ṣe kírímínà ó lè ní àlébù títí ẹ̀ kò sẹ́ gbogbo wa lálẹ́ àlébù àpé ẹni tó pé Ọlọ́run tí ì dá ṣùgbọ́n tá a bá tún wò náà ibi tọ́lọ́ ń lò fún mo lọ sí gangan mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gómìnà Ọ̀yọ́ state mo tún sọ Ṣèyí Mákindé ó ní kí mo bá Aláàfin mo tọrọ àyè lọ́wọ́ Aláàfin gbà wọn Aláàfin Adéyẹmí kú bàbá yìí ó ní Olúgbọ́n ìwọ ni kò lead gómìnà dẹ̀ gbé commissioner of police dìde àtàwọn team SA lórí ọ̀rọ̀ security ní Ọ̀yọ́ state owó ṣe ní compro oníràn tẹ̀lé wa bàtà dé gangan. èyí náà ló ń jọ ta. bẹ́ẹ̀ ni níjọ́ ogun lè ẹ̀sọ́ pé àwọn ló kọ́. jẹ́rí ẹ má jẹ́ àtàrà wa àwọn ọba ìgbàlódé ló wà nísìnyí ogun bá dé mú bàbá bẹ́ẹ̀. kábíyèsí o. tó bá jẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá ni o tó bá jẹ́ lórí ọ̀rọ̀ káàró òjìrè ni èmi Olúgbàgbé ọmọ Bayamọ wọn bá mi bẹ́ẹ̀. kábíyèsí. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.